Àbẹ̀jí Adé ní sọjọ́ bí lónìí o Júmílì máa ṣe bí wọ́n ní ń ké sí ire lórí orí rẹ̀ àfiré ni o Alábẹ̀jẹ́ o máa kú ọdún o. Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé ọmọ Jùmọ̀kẹ́ o tí mo wò yìí o Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé ọmọ Jùmọ̀kẹ́ o tí mo wò yìí o Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé kó màmá gbé Kàsálà tàgbà màmá gbé ọmọ Jùmọ̀kẹ́ o tí mo wò yìí o Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé Kàsálà tàgbà màmá gbé Alábẹ̀jẹ́ o tí mo wò yìí o Kàsálà tàgbà màmá gbé. Ìbálòdé tòní o orí adé àná ní mo kọ́kọ́ rí bá polówó ọba lánàá ọba lónìí òní níwò yìí ọlọ́bọ̀ lójú ayé gbogbo ìláyé aláwùrà bí ọba tó ní kó wá. Àbẹ̀jí Adé ọmọ kú ọdún o Jùmọ̀kẹ́ ṣe bí ìwọ ní ìwé ohun arẹwà lóbìnrin olóríire ni. Okú ọdún okú iye ìdún okú àṣeyẹ ẹ̀kú ayẹyẹ oríkà ọdún. Orí Adémolú sọdún èyí kò ṣe tẹ̀mí sí lágbára Ọlọ́hun ọba. Ìran ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún bí oyin ti ṣe jẹ nínú afárá. Àgbáyún ṣe tiẹ̀ léṣo bí rèké ti ṣe tiẹ̀ lápùrọ̀. Ó sọdún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba. Halima Jùmọ̀kẹ́ ṣe bí wọ́n ní ké sí ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsà ọdọọdún la rọmọbì lórí àtẹ àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba. Àbẹ̀jí Adé o Jùmọ̀kẹ́ ṣe bí wọ́n ní ké sí àjò ló wà ó kéré oko délé lágbára láhùrà bí ọba gbogbo orí adé àlà nílò ní máa kí ọkọ̀ ọjọ́ ìbí nípò ọ̀pọ̀ rẹ̀ láyé pàṣẹ ìyíṣà mọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára Ọlọ́hun ọba. Halima Jùmọ̀kẹ́ ṣe bí ìwọ ní ìwé wọn Àbẹ̀jí Adé sófin ìwé lọ orin ni lónìí wọ́n gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Ìgbàjà níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ eléèzémọ̀ ọkọ̀ Àjíṣọ́lá ọmọ ọba kẹlẹ́ ojú ogun ará Gẹ́dẹ́gùdù wọ bá Àgbàjà ọ̀dàjà ń dájà ọjọ́ tá a dájà nígbàjà ọjọ́ tá a dájà nírèsí ẹlẹ́rí ikú ẹni sọ̀kọjà bàbá òun ni òkú sọ̀kọjà bàbá òun ni Àgbàjà sọ̀kọjà bàbá òun ni wọ́n wá kẹjọ́ òun díwájú Aláàfin Ọ̀yọ́ ọba Abíọ́dún ọba léṣe máa nájà bàbá rẹ̀ lọ Àgbàjà máa nájà bàbá rẹ̀ lọ òkú máa nájà bàbá rẹ̀ lọ èkó pẹ́ kó jìnnà ọjọ́ òun di lílo nígbàjà ó di lílo lóko nírèsí ẹlẹ́rí ikú ẹ̀rí ọmọọba kẹlẹ́ ojú ogun ará Gẹ́dẹ́gùdù wọ bá Àgbàjà lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ oko má pé mo bú àbí ìdíje lẹ́ńkẹ́ Àjíṣọ́lá ọmọọba kẹlẹ́ ojú ogun ará Gẹ́dẹ́gùdù wọ bá Àgbàjà orí láyé ọjọ́ sí mo ló tẹ́lẹ̀ kéní olè kan jà lóko nírèsí ẹlẹ́rí wọ́n bá mú gba iwájú ọba lọ ọba ní kí ló gbé wọ́n ló kó sùn ọba ó sì kágbà ẹ̀dùn ọba
ọba ní ẹ filẹ̀ ẹjọ́ máa lo ebi ní pọmọ lọ́mọ ìgbà tó délẹ̀ kejì ẹ̀ wẹ̀wẹ̀ olè kan tó jà lóko nírèsí ẹlẹ́rìí wọ́n tún mú gba iwájú ọba lọ ọba ní kí ló gbé wọ́n ló kó sùn ọba ó sì kágbàdo ọba ọba ní ẹ filẹ̀ ẹjọ́ máa lo ebi ní pọmọ lọ́mọ ìgbà tó délẹ̀ kẹta ẹ̀ wẹ̀wẹ̀ olè kan tó jà lóko nírèsí ẹlẹ́rìí wọ́n mú gba iwájú ọba lọ ọba ní kí ló gbé wọ́n ló kálá ọba ó sì kákan ọba ọba ní ẹ mọ́ filẹ̀ mọ́ ẹ lọ bínú túbú bọ́bá dijọ́ méje ní ẹ mú ẹ pa ẹ fi bọ̀gún òde bàbá tó bí mi mo ní kí ló dé oníran bàbá wa ní fowó lárẹrú ìran òkò ní fowó kan ìyàwó fà ìwé ilé ìṣe ní fowó òkò fẹ́ bìnrin oko kwara kí o máa ti dìbò bìnrin jáde-nú àjíṣọlá ọmọọba kẹlẹ ojú ogun ará gẹdẹgùdù wọba àgbàjà lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ kòkòrè sí ọmọ wòyíra kọ́ mọ́ba ẹrúkẹ́rú abilala lẹ́nu kòkòrè sí ọmọ wòyíra ọmọba ragbákígbá ìgbàkígbá ní kẹ̀kẹ́ zọ kòkò tó ti lérè ṣe wọ ọmọ wòyíra lónìí mo rí ibà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ kòkò àlà kí ọmọ àti ìdìbò bèrè jáde-nú àbẹ̀jí adé òjùmọ̀ kẹ́sì bí wọ́n ní kéésì àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára olóhùn ọba yẹn wá pé ta ní kéwì látẹ̀ka orí adé àlà nílò orúkọ tèmi jẹ́ ó pé tèrètè ó pé tèmi ọ̀la ẹyẹ kan bẹ́ẹ̀ ní gbàjà nílé onírèsẹ́ ó pé tèmi ọ̀la ọ̀rọ̀ ni ó pé tèrètè ó pé tèmi ọ̀la ẹyẹ kan bẹ́ẹ̀ ní gbàjà nílé onírèsẹ́ ó pé tèmi ọ̀la.